Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Mo kí àwa ọmọ Ọlọ́run alààyè pé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá gbogbo wa gbé o ní orúkọ Jésù. Láì gbà wá ní àkókò, ìwọ tí o rí ọ̀rọ̀ yìí gbọ́, bí ó ṣe ti tẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, ògo ayé rẹ ò ní sọnù, ò ní fọ́ lójú o ní orúkọ Jésù. Mo rọ̀ wá, ẹ já fi ọ̀rọ̀ ìgbàlà yìí ránṣẹ́ káàkiri, torí wípé bí ó ṣe nílò rẹ̀ lẹ́lòmíràn nílò rẹ̀ pẹ̀lú. Yóò dára fún wa. Kí lóhun tí à ń gbé yẹ̀wò lábẹ́ ìwàásù wa? Ọ̀rọ̀ ìgbàlà tí a sì ń tẹ̀síwájú lé lórí. Òun ni mo pè ní ọkàn afọ́jú. Ọkàn àwọn afọ́jú. Ẹ gbọ́ mi, Jésù wá láti wá gbà wá lọ́wọ́ ọba ayé yìí tó ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ lójú, tó ti ra ọ̀pọ̀lọpọ̀ níyè. Jésù wá láti wá tú wa sílẹ̀ kúrò lọ́wọ́ Sátánì. Ọkàn àwọn afọ́jú. Kí ni mo ní lérò tí mo fi pe àkòrí yìí ní ọkàn àwọn afọ́jú? Ni wípé Sátánì ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lójú. Ó ti ra wọ́n níyè pátápátá kí wọ́n má bàa mọ̀nà ìgbàlà, kí wọ́n má bàa lè bọ́ kúrò ní ọwọ́ rẹ̀. Ó gbọ́, Jésù wá sáyé láti gbà wá. Sátánì wá láti jí wa ní ògo lọ. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ó gbọ́ bá ti máa kọrin yẹn ni, a ní ìgbàlà ọ̀fẹ́ là mú wá, tí Jésù fẹ́ jẹ́ rẹ̀ ṣe ní Kávárì. Ìgbàlà ọ̀fẹ́ là mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Wá gba ìgbàlà ọ̀fẹ́. Tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ìgbàlà yìí torí yóò ṣe ọ́ ní àǹfààní tó pọ̀. Ìgbàlà ọ̀fẹ́ rèé o, láti ọwọ́ Kristi olùgbàlà. Kí o bá lè lajú sínú ìgbàlà, kí o bá lè kúrò ní ipò àwọn afọ́jú. Àwọn wo ni afọ́jú? Àwọn ẹlẹ́ṣẹ̀ ni, of course. Sátánì ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ lójú kí wọ́n má bàa ní ẹ̀mí ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí. Tẹ̀lé mi ká lọ, ìwọ ọmọ Ọlọ́run alààyè, sínú ìwé Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 4. Gbọ́ ohun tí ó wí. Nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú, kí ìmọ́lẹ̀ ìyìnrere Kristi tí ó nógo, ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run, kó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ta ni Ọlọ́run ayé yìí? Sátánì, Èṣù, olè, alọ́nilọ́wọ́gbà, jàgùdà ni. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di afọ́jú kí wọ́n má bàa rí ọ̀nà ìgbàlà.
kí wọ́n má bàa gba Kristi láàyè nínú ayé wọn, kí wọ́n má bàa fi ọkàn wọn gba Jésù. Ó tún wá ara wọn níyè, ó sọ wọ́n dà láìnọ́pọlọ. Èmi àwa máa argue blindly. Bó bá sọ fẹ́mi pé má mọtí, á ní kíni? Ṣèbí Jésù sọ omi dọ̀tí wáìnì. Ẹ̀bi rẹ kọ́, Sátánì ló ra ọ́ níyè. Òun ló fọ́ ọ lójú kó má bàa mọ̀nà ìgbàlà, kó má bàa gbọ́ ẹ̀kọ́ ìgbàlà, kó bá lè ṣègbé pẹ̀lú rẹ̀. Arákùnrin àti arábìnrin, gbọ́ mi ní wákàtí yìí tí mò ń bá ọ sọ̀rọ̀. Sátánì ò ń ṣe olùgbàlà o. Ó lè sọra rẹ̀ di áńgẹ́lì mọ́lẹ̀ nígbà mìíràn, kó tàn ọ́ jẹ, kó dàbí pé ohùn Ọlọ́run ní sọ̀rọ̀ fún ọ. Gbọ́ mi, èké ni o. Ó fẹ́ pa ọrùn ni. Torí náà tètè yí padà báyìí, kí o gba Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, kó kúrò ní ipò afọ́jú tí Sátánì tó fi ọ́ sí. Jẹ́ ká wo Kọ́ríńtì kejì bákan náà, orí 11 ẹsẹ̀ 14. Jẹ́ ká gbọ́ ohun tí ó wí. Kì í ṣe ohun ìyanu, nítorí Sátánì tìkára rẹ̀ ń para rẹ̀ dà sí áńgẹ́lì ìmọ́lẹ̀. Gbọ́, Sátánì á máa paradà ńgbà mìíràn tí áńgẹ́lì ìmọ́lẹ̀ láti tàn ọ́ jẹ, láti wàásù èké fún ọ, láti sọ̀rọ̀ tí kò bá ìlànà Ọlọ́run mu fún ọ. Ìgbà míì ó lè wàásù fún ọ tó bá rí pé o wà ní ìṣòro kan. À ní kí ló ń wí? Má dá wọn lóhùn. Ṣẹ́nu ipò yìí ló fẹ́ kú sí? Ìgbà míì tó bá rí pé ò náwó lọ́wọ́, lè ní kó lọ jalè, á tì ọ́ lọ jalè. Ìwọ náà ò rí nígbà tí wọ́n bá mú olè ńgbà míì. Kò sóhun méjì tó lè máa sọ ju pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, iṣẹ́ èṣù ni. Má wàá gba iṣẹ́ èṣù yẹn láyè nínú ayé rẹ. Jáwọ́, sá fún èṣù. Kò lè gbà ó. Ó lè ní iṣẹ́ rẹ̀ ní láti pa, láti jí àti láti parun. Ó ní mo ṣe ń wí fún ọ ní wákàtí ọ̀wọ̀ yìí. Kò jẹ́ tuntun mọ́ o. Sátánì máa ń sọra rẹ̀ dáńgẹ́lì mọ́lẹ̀. O lè máa rí gẹ́gẹ́ bí pásítọ̀ rẹ, o lè máa rí gẹ́gẹ́ bí wòlíì rẹ, ṣùgbọ́n èké ni. Bàbá èké sì ni pẹ̀lú. Sá fún. Jòhánù orí 12 ẹsẹ̀ 40. Ṣé rí pé mò ń tẹnu mọ́? Ó ní ó ti fọ́ wọn lójú, ó sì ti ṣí àyà wọn lé, kí wọ́n má bàa fi ojú wọn rí i, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kí èmi má bàa mú wọn lára dá. Ta ni èmi tí ń bẹ ń bẹ? Ní Jésù. Kí Jésù má bàa mú ọ lára dá, kó má bàa gbà ọ́. Òun ni Sátánì ṣe ń wàásù ìparun fún ọ lójoojúmọ́. Òun ni Sátánì ṣe sí ọ láyà lé, tó fọ́ ọ lójú. Ọba ayé yìí ní Sátánì. Ó gbọ́ nínú àrékérekè iṣẹ́ ibi rẹ̀ pé kó má bàa jẹ́ ní ìgbàlà. Òun ló ṣe fọ́ ọ lójú tó ra ọ́ níyè. Arákùnrin àti arábìnrin, mò ń tú àṣírí fún ọ kó bá lè mọ̀ wípé
ó yẹ kí o sá padà kúrò lé ẹ̀yìn Sátánì. Oníṣẹ́ ibi ni ó lè. Gbọ́ mi, ìwọ tí ò gbàgbọ́, afọ́jú ni ọ́. Sátánì ló sì fọ́ ọ lójú kó má bàa rí ìgbàlà gbà. Torí ó fọ́ ọ lójú kó má bàa di ẹni ìgbàlà. Sátánì ò fẹ́ kó rí ìmọ́lẹ̀ Jésù rárá. Àbí o mọ̀ wípé Jésù ni ìmọ́lẹ̀ ayé ni? Jẹ́ ká wọnú ìwé Jòhánù orí 1 láti ẹsẹ̀ 1 dé 5. Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun náà ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà, nínú Jésù ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn náà kò sì lè borí rẹ̀. Sórí tí o bá ti ní Jésù tí ń ṣe ìmọ́lẹ̀ nínú ayé rẹ, òkùnkùn Sátánì ò lè borí rẹ o. Sátánì ò lè fọ́ ọ lójú. Wàá kúrò nínú ipò àwọn afọ́jú. Gba Jésù Kristi lónìí kí Sátánì má bàa ra ọ níyè mọ́. Kí Sátánì má bàa fọ́ ọ lójú mọ́. Mo ń ké tantan fún ọ. Gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ kó lè bọ́ kúrò nínú ipò àwọn ọkàn afọ́jú. Ó gbọ́ bá ṣe máa ń kọrin yẹn ni. Làwa ṣe ń kéde ìgbàlà. Làwa ṣe ń kéde ìgbàlà torí ká má ṣègbé ọmọ ènìyàn. Làwa ṣe ń kéde ìgbàlà torí ká má ṣègbé ọmọ ènìyàn. Làwa ṣe ń kéde ìgbàlà. Ìgbàlà ṣe pàtàkì. Ìgbàláyé rẹ ṣe kókó. Kúrò nínú ipò àwọn afọ́jú. Wá sínú ìmọ́lẹ̀ Jésù. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Òkùnkùn ni Sátánì. Jésù ń pè ọ́ pé kó máa bọ̀ nínú ìmọ́lẹ̀. Ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20. Gbọ́ bí ó ti wí. Gbọ́ ohun tí Jésù sọ. Kíyèsí, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kọ̀kùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi, tí ó sì ṣí ilẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́ wá. Èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. Jésù náìsì gan. Ègbé ni Sátánì. Ó ṣe àwọn ọ̀nà láti sọ ọ́ di ègbé. Ìwọ ni ò ní gbà fún. Má foko mi dáná. Ọjọ́ kan lènìyàn kọ́ ó. Sọ fún Sátánì pé ò bá a ṣe mọ́. Kó máa lọ, kó kúrò láyé rẹ. O kì í ṣàfọ́jú mọ́. Yóò dára fún ọ ní orúkọ Jésù. Bá wa fi ọ̀rọ̀ ìgbàlà yìí ránṣẹ́ sí àwọn ènìyàn. Kí ìwọ náà wàásù ìgbàlà fún àwọn ẹlòmíràn. Ayé rẹ á nítumọ̀. Ó kúrò nípò àfọ́jú ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀. Jésù ni Olúwa. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at Olorun 1930 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi aka Kinikinse. God bless you.